iná fín ó fi tẹ́rù ìdájí fín ó fi tèrì babaláwo tó fẹ́ paná ó kú oníṣègùn tó fẹ́ pèrè ìdájí ó gbọ̀run lọ omi pakítí omi bẹ́ ọ̀nà lórí ọ̀nà pakítí ọ̀nà bẹ́ omi lórí ìpàdé omi òun ọ̀nà ó pín sí mẹ́rin ọgbọgba èmi Bisola. Ti rọ̀ gan-an. Ọ̀gá wa adẹ̀kú òdi àná. Òde mọ̀nú. Ẹ dákun sí òsì tí mo ti fi rí àbí òde tuntun wà ní. Torí lójú ewúrẹ́ tiwa bí kí gbogbo ewé ti di ẹ̀kọ́ ni o. Torí tá a bá lo òde a lè jẹun. Bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n lóòótọ́ ni. Ṣùgbọ́n táwọn ò bá ṣe oògùn òkígbẹ́ ni ṣé yẹ mọ̀ pé ìyá ti jẹ wá lóde àná ni. Bẹ́ẹ̀ni o. Ìyá bíi ti bó ṣẹ́yìn fún mi ìyàwó ẹni tí wọ́n yí ìyàwó fi jẹ yín ní òde. Ẹ wọ ọ̀gá wa. Kódà a jèrè ìbúyà lánàá. Ẹ̀yin pàápàá lẹ́jẹ̀ tó pọ̀ jù. Nígbà tá a wà lóde tẹ̀yin fi ìlú tẹ̀ fi bá ìyàwó wípé ìyàwó tó lọ́kọ tó tún lálẹ́ tọkọ rẹ̀ dé wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ni. Tó bá yẹ kọ́kọ́ rẹ̀ jẹ́rìí tó gbọ́ lóun kọ́ ṣe mọ̀ pé rí búyà ó ti jẹ wá lánàá. Ẹ ṣeun ibi tí orí yín ò ti gbà pé gangan nu. Lọ́nà wo. Ẹ ṣeun. Ẹ dákun ìgbà tí èmi múlù tí mo fi sọ̀rọ̀ ṣé ẹnu tèmi lèmi fi sọ jáde àbí ìlú. Ṣé bí ẹ̀yin yìí ṣe fẹ́yìn gangan lẹ̀ sọ jáde. Olórí wa tèmi bẹ́ẹ̀ ṣe kọ́ wa ní pé tẹ́ ẹ bá ti fìlú sọ ká máa fi ẹnu gbé jáde. Àbí o. Ẹ máa ṣeun tí ẹ dákun ẹ tí gbogbo yín bá sọra yín di ọmọ orogun tí ò mọṣẹ́ kọ̀ tó ń korí ìbọn ní omi ń gbóná ṣé gbogbo nǹkan tí bá ti fìlú sọ lẹ́yìn gbọ́dọ̀ máa fẹnu sọ jáde ni. Bẹ́ẹ̀ ṣe kọ́ wa ni. Ó ti dà èèyàn náà dà ẹ wo àpò ti gbẹ o ẹ jẹ́ ká tètè wábi tí òde bá ti wà ká lè lọ lòlò ká lè rí nǹkan fi sápò. Kí wọ́n á ṣe pé ká dòde tán kẹtí lọ máa fìlù dáná síbẹ̀ o. Bíṣẹ́ bá pẹ́ ni èèyàn kan kì í pẹ́ṣẹ́. Ọ̀dẹ̀ ni ò lọ́pọlọ. Bíṣẹ́ bá pẹ́ ni kọ́ ni wọ́n pè é bíṣẹ́ ò pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ ni wọ́n ń perú rẹ̀. Bisola dé ẹ̀sìn kí n gbọ́ o. Bisola ọmọ ìbílẹ̀. Ẹ bá mi ẹ̀sìn kí n gbọ́ o. Bisola ìbílẹ̀. Ìfòyẹ́ tó kù sílọ̀. Ìyá mi ń lọ́dún. Ẹ wá ń bí báyìí. Ṣé ojú ń dùn yín ni àbí ẹ ríran? Ẹ̀yin méjèèjì ẹ rí èmi Bisola ọmọ ìbílẹ̀. Èmi ò gbójú obìnrin tí ń bobìnrin ẹgbẹ́ ẹ̀ lẹ́rù. Ẹ wá kọjá láì kí mi. Ṣé ojú ń dùn yín ni àbẹ́ ẹ ríran? What is she saying? And what did you hear? Are you deaf?
Don't mind them. Ẹ padà síbí. Ta ló ń jẹun tájá ń jùrù? Kí ló dé gan-an? Kí ló dé? Ọba kan kì í pọ̀ ọba jẹ o. Kí ló dé? Láàrin ìlú yìí náà. Ṣóṣìkù tó fẹ́ sọ, ẹ padà ni mo sọ. Màá wá fi yí ẹ wípé èyí tó sọ yẹn èèyàn kì í sọ níwájú irú èmi báyìí. Ọkọ, ó yá kúnlẹ̀ kí ìyàwó ẹ kó sọ ẹ́ dẹ́ṣin kó máa gùn ẹ́. She said. Ó tún sọ òyìnbó. Ó yá ṣe ohun tí mo ní o ṣe. Okay. No problem. Bàbá mi gé àmì gangan. Ẹ̀zàgẹ́ ẹ̀júwìyà kò ti dán gan. Wà á jẹ́ nàbà ọ̀nà. Ẹgbẹ́ ibo la tún já sí báyìí. Èyí tó tiẹ̀ sọ yẹn, ó sọ sápò ara ẹ̀. Ṣé ohun tí mo ní o ṣe? Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó ṣe bí ọkùnrin gidi. Ìgò yẹn lóògùn bí ọ̀bẹ yìí. Ó yá. Ìwọ Bísọ́lá, ṣe bó ní wọ́n ń ké ni. Ìyẹn bí lọ́lú. Ẹ ṣé gan ni sir, mo really appreciate yín sir. Thank you so much. Ara ohun tá a máa ń sọ nìyẹn. Bí ọ̀rọ̀ ṣe jẹ́ ni mi ṣe bá yín sọ nínú ilé yẹn. Mo wá fẹ́ kẹ́ tó wá di nǹkan kan mú un. Olóye ló yẹ kí ọ̀rọ̀ ọ̀fẹ́ yé. Tẹ́ ẹ bá wá fẹ́ nífẹ̀ẹ́ ara yín, àfi kẹ́ ẹ jẹ ìtọ́ ara yín. Tí ẹ bá jẹ ìtọ́ ara yín tán, lẹ fi wá bára yín kalẹ̀. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Ẹ ṣé gan sir, ẹ ṣé daddy. Ọ̀rọ̀ tẹ́ bá wa sọ nílé àti tẹ́ bá wa sọ sí gbogbo ẹ̀ náà ni àti gbọ́. Ẹ̀yin àgbà náà lè dẹ̀ sọ fún wa wípé ẹni tí òun tó fẹ́ wá òun ni kò yẹ kó sọnù dáadáa. Bẹ́ẹ̀ ni kò yẹ kó sọnù because tó bá sọnù kò sí ẹni tó fẹ́ wá. Ẹ ṣé gan sir. Àyìnkẹ́, nǹkan kan ń ṣe mí kúlúkúlú nínú mi. Níbo ló ti wá rí eléyìí tó ga báyìí? Dàdí mi. Ẹ wo ẹgbójú mẹ́jà rẹ. Má jẹ́ ń gbójú. Ó mọ̀ pé bó ṣe ga bẹ́ẹ̀ ni kinní ẹ̀ náà ṣe fẹ́ ga. Ó dẹ̀ ń dẹ́rù bà mí. Nǹkan tèmi wá láìkì. Ohun tó láìkì nìyẹn. Àwọ̀dá yín pọ̀. Ẹ jẹ́ àtètè máa lọ. Dádì mi. Ẹ send account number yín o. Ṣé mọ̀ pé àwọn àgbà náà ló sọ pé ọwọ́ òfìfo ló máa ń bí awo nú. Tẹ́ ẹ bá ti send ẹ báyìí. Bẹ́ẹ̀ ni ọwọ́ òfìfo ló máa ń bá wo nú. Ọwọ́ tèmi ò ní jọ owó òfìfo. Màá send ẹ ní ìsinmi. Ṣìkẹ́mi. Say bye bye. Bye bye. All right, take care of daddy. Madam daddy o. Màá tún wá rí ẹ. All right sir. Ẹ ṣé gan sir. Ó ṣé mo dúpẹ́. Ẹ ṣé Kó gan o máa sir. ṣọmọ mi jẹ́jẹ́ o. All right sir. Olórí burúkú ọmọ Àyìnkẹ́. Ọmọkùnrin yìí ṣe ga bẹ́ẹ̀ ni kìíní àgbẹ̀ àṣega. A máa tún sọ. Já lọ sí kẹ́mi já lọ fún ọjọ́. Òde o, Bísọ́lá, òde o. Ojú Bísọ́lá iná ni. Ọwọ́ Bísọ́lá iná ni. Ẹnu Bísọ́lá iná ni. Gbogbo ara kìkìdá ògùn. Òde o. Iná lójú, iná lẹ́nu. Iná ní gbogbo ara. Èèyàn kan bí igbe ènìyàn mẹ́fà. Èèyàn kan bí igbe ènìyàn méje. Ó dé o, Bísọ́lá dé o. Jagunjagun tó jọba bòmíì lọ. Ó dé o, Bísọ́lá o. Ọmọ agbọ́jọ́ ogun lọ rèé gbà lùkàyà. Ọmọ agbọ́jọ́ ogun. Ó gbọ́jọ́ ogun. Ó lọ rèé gbà lùkàyà. Bísọ́lá dé o. Iná lójú, iná lẹ́nu. Iná lójú, iná lẹ́nu. Bísọ́lá, ó dé o. Bísọ́lá ó dé. Gbogbo ara kìkìdá ògùn. Gbogbo ojú kìkìdá ògùn. Ó dé o. Ẹ bá mi pè é o. Ẹ pè kí n gbọ́ o. Bisola Ibile. Ẹ tún kì lẹ́ẹ̀kan sí o. Bisola Ibile. Èèyàn kan tí gbogbo ènìyàn ń wò lójú o, ẹ tún pè. Bisola Ibile. Jagunjagun. Èèyàn kan bí igbe ènìyàn mẹ́fà, ẹ tún pè o. Bisola Ibile. Ó yẹ bá mi kì lórí kí ẹ̀ kí n gbọ́ o. Ìbílẹ̀ ọ̀fàrà sílẹ̀, ẹ̀rù tí ó fà mí ló ṣẹlẹ̀. Ọ̀pá bí látàwọn ní í ṣe,
ọ̀pá-gílà táwọn oníṣe ìwọ làkọ́kọ́ lórí padà kú ohun tó bá ṣe àṣegbé lóògùn ọ̀fẹ́ o. Bisola Ode ọmọ agbọ́jọ́ ogun lọ́ọ̀rẹ́ ẹgbàlùkàyà Ìkòyí ẹ̀ṣọ́ nìyẹn ogun bírọ̀ ìyan bí lólú ọmọ akúròǹdó ọmọ sùròǹdó ọmọ àgbààgbà Ìkòyí tó gbọ́jọ́ ogun olọ́ọ̀rẹ́ ẹgbàlùkàyà Ode o Ode. Ẹ wo ọmọkùnrin yìí bó ṣe dáa. Bẹ́ẹ̀ni olúwa. Ẹni tó bá ju ni lọ ń kọ́. ó yẹ kó fọlá lágbàní lójú. Ajúnilò ò lè ṣe kí ni. Kò lè jú ní sẹ́nu. Ó yẹ kí n wá jẹ nínú eléyìí. Ẹ ti jẹ́ ní ilé olúwa mi ilé ìgangan ni. Nàgbànàgbà sàn. Màá tọ̀ wò. Ẹ tọ̀ wò. Bisola ọmọ ìbílẹ̀ oríṣi ó fapá ṣeré ẹ̀rù ṣí ó bàbíyàn ṣẹlẹ̀. Ọ̀pá-gílà táwọn oníṣe ọ̀pá-gílà táwọn oníṣe ìwọ làkọ́kọ́ lórí padà kún ohun tó bá ṣe àṣegbé lóògùn ọ̀fẹ́ o. ọmọ bàbá Fọlá bàbá o ọmọ bàbá Fọlá kíjòyè ìyá mi lọ́dún ni yóò máa kú òǹdó ọmọ sùnwòǹdó ohun tó bá ṣe àṣegbé. Bẹ́ẹ̀ni. ohun tó bá ṣe àṣegbé ó ti mẹ́lẹ̀ yìí jẹ náà olúwa mi jọ̀gbọ̀dọ̀gbọ̀ sàn ó ti mẹ́lẹ̀ yìí jẹ iná olúwa mi òun bá ṣe àṣegbé ni olúwa mi dáàbò. Bisola o máa wá bọ̀. Fine boy, ẹ dúró kí ni kí lẹ̀ ń bá kiri. Fine boy, ọmọ tó gùn délẹ̀. Wọ́n ní bẹ́lẹ̀ yóò bá tiẹ̀ jọ́kọ ẹni. Ajáde ẹni. Ábà ń torí o kì í ṣàlè o. O ti jọ́kọ mi láti wákàtí yìí lọ. Olúwa ní í fi ṣe lọ́dẹ̀dẹ̀ ni. Bẹ́ẹ̀ni olúwa. Jọ torí Ọlọ́run gbọ́lẹ̀ tí ń bọ̀ tẹ́ ẹ̀ lókun lọ́rùn. Jọ torí Ọlọ́run ta ló gúnyán fún yín tó nítorí òṣòro. Olúwa mi ló máa ń bá mi. Olúwa mi. Jọ torí Ọlọ́run. Wá ń bí o Bisola Ibikun ti ń pè é. Ewúrẹ́ tó ẹ̀ṣẹ̀ tó kodé wọ́n ti ní kí n mọ̀ rìn. Èmi àti ẹni lẹ̀ àtijọ́ wọ ṣòkòtò kan náà tó bá ń gbata lára tó ń gbata jèrò. Peter ọgbọ́n àga tèmi kọ́ o kò jẹ́ kó rí ẹ̀ lọ pé mi ìbá tẹ̀ wá kò jẹ́ kí n lọ. Baby wait who are these people? Àwọn wo lílì tọkọ lọ kó aṣọ kan sùn. People yẹn gangan náà ni wo ìwọ ń tiẹ̀ mo máa gbà fún ẹ o. Ìwọ náà ní ohun lẹ́nu bíi ti jágilégbòṣo ògùn ara wa náà ni àjọ wà ní. Wá gbọ́ èmi ti tó jẹ baálẹ̀ lábá. Èmi ti ríbi tí àwòdì tó ti fọmọ adìyẹ lẹ̀ tó ń gbọ́mọ àgùntàn ṣó ya wèrè ni. Ìyá lákù bàbá ẹ̀ lèmi jẹ́ nǹkan tẹ́mi bá wá ṣe nínú ìlú yìí àṣegbé ni ó yá bàbá ẹ̀. Ìyẹn tọrọ mọ́ adìyẹ ni o kì í ṣe tọkọ tèmi ṣé tí inú ẹ ní ògbọ́rọ̀ ni ó ṣépè fún ẹni ọkọ lémi lélẹ̀ kì í ṣàlè mi. Tó bá ti wá tó bẹ́ẹ̀ tẹ̀lé ó yá ẹ mú bàbá. gbogbo ẹran náà mú ni àbágùtàn ọkọ tèmi lélẹ̀ iṣẹ́ ẹ̀ lèmi lè lọ. Let's go. Tó bá paridàridà kúrò níbi tó wà yẹn kẹ́lẹ́ àgbẹ̀ ó yẹ ẹ mú bàbá yìí. Wà ìwọ́dọ̀ dẹ̀ ń lọ. ọmọ ìbílẹ̀. Màá jẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ yìí ló pè ní nọ́mọ̀. Sórí ìtòdánwò yẹn ọjọ́ tó bá tún dán irú ẹ̀ wò nǹkan á ṣe ẹ́. Nonsense. Kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ó dìgbà náà nà jẹ́ kí n múra wọ́n padà bọ̀ ẹ ní ipò tó. ọjọ́ ìgbà náà kan ṣeré ohun tó bá jẹ́ àìṣègbè mi àìṣègbè mi jẹ́. Just like that. Ele náà dẹ̀ ń tẹ̀lé wọn. Mi ní gbà. Adébíàrán olórin ọlá wo bí ohun tí mo fẹ́ kó ṣe fún mi ni pé ó wà lẹ́ o ohun rẹ̀ oye mi náà rí bẹ́ẹ̀. àtiwọ́ àtọmọ ẹgbẹ́ ohun rẹ̀ ẹ lè fàtọ́. ó ti lọ fàáfà. èmi ni mo ní kó wá tí mo ránṣẹ́ pé ẹ ò fẹ́ kó wá kọrin fún mi gbogbo alámọ̀ nílùú pé Adébíàrán olórin èbú. Èmi nù. Adébíàrán olórin èbú. Bẹ́ẹ̀ ni. Ilé bàbá mi mo ti ta. Ẹ má yanu bí ẹsẹ̀ ẹran. Ilé ìyá mi mo ti ta. Nígbà tí wà láyé gan wúlò. Ilé mọ̀lẹ́bí wa mo ti ta. Adébíàrán wàá gbọ́ lọ́ọ̀dẹ̀ ìyàwó ọdẹ
á yàtọ̀ nígbà tó bá rẹ̀rọ̀ jẹ. òótọ́ ni. torí pé ọkọ̀ ti mẹ́ràn wá á jẹ jẹran ìgbà tó sẹ́ran ìkọ̀rá wá dé ẹ kọ́lé fún mi. ó wà nílẹ̀ o mẹ́kọ́ mọ̀ ni pé ó wà lọ́wọ́ mi. òótọ́ ni. ẹ kọ́lé fún mi. ṣé ẹ wá rí ní pé ká kọrin ká tún lùlù káwọn èèyàn náwó àwa iná ni. àdúgbò àdó olórí èébú. èmi rú ó ti mọ̀. ó jù wọ́n lọ òun ṣẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ń ṣe. ẹ má bínú ó wà nílẹ̀ o mẹ́kọ́ mọ̀ nílùú ìpè mò ń náwó lọ́wọ́ báyìí ohun tí mo ń ṣe yìí káríwé kó ta káàkiri ohun tó sọ tó tún sọ o. ẹ kọrin fún mi ẹ lò fún mi ẹ kì í jó ó wà nílẹ̀ ẹ mú nǹkan tí bá fẹ́ mú o mo rà ni o owó ni mo fi rà o ẹ mú nǹkan ẹ kọrin fún mi. igi tìlà àdúpẹ́ pé igi tìlà àdúpẹ́ pé igi tìlà ẹ̀wọ̀n tó gbé gidina tó jẹ́ òkọjá àdúpẹ́ pé igi tìlà àdúpẹ́ pé igi tìlà àdúpẹ́ pé igi tìlà àwọn tó gbé gidina tó jẹ́ òkọjá àdúpẹ́ pé igi tìlà. kí kẹ́kẹ́ pamọ́ tí ọ̀rọ̀ yín lẹ́nu ṣé èmi lẹ́ ń fi orin àti ìlù pa òwe mọ́ ká tiẹ̀ wá ní pé léyìí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn yìí kò ní làákàyè ṣé kò yẹ kí wọn náà tún gbọ́n ni. ṣé mi ẹ̀yẹ gbàgbà mi irú náà ò tẹ̀rí àgbà tó ń dókè mẹ̀sì. ẹ má bínú ẹjọ́ ẹ má bá kọ̀pù mi ẹ bá kọ̀pù mi kò ní dá fún yín ẹ tó ní pé mo mọ̀ yín dáadáa ìyá wa mi ò tó wojú yín má bínú níwájú tálẹ̀ bàbá tó bí mi níwájú ilé bàbá mi tó bí mi lọ́mọ ó dáa o ohun tó yé yín màá kò yé yín mo tálẹ̀ dáàdì mi mo láti yá mi mo tá sí àwọn mọ̀lẹ́bí wa mo tá gbọ́ mo wá pe adúbíàrán onílù ọlá akọni bí èbú mo fóun pe wàhálà lóòótọ́ wàhálà mo fóun pe adúbíàrán pé kó wá bú mi kí ló mi jẹ́ dùn kí ló bá kọ ẹ má bínú mi gbogbo ẹni ẹdún mi àgọ èmi ni mo fọwọ́ pe adúbíàrán. ó wá da níbi tó bá dé yẹn sórí bó ṣe wá fi owó ẹ pé onílù wàá wá lọ gbádùn ìlú yẹn dáadáa lágbàlá mi ó yá ẹ mú wọn nìṣó. ebo níbẹ̀ irọ́ ẹ jẹ́ kí n tilẹ̀kùn ṣé mo lè tilẹ̀kùn. adúbíàrán èmi ò lọ èmi ò lọ bí kankan èmi ni mo fẹ́ adúbíàrán èmi ni mo fọwọ́ pè ẹ́ o ẹ ṣe díẹ̀ o èmi ni mo fọwọ́ pè ẹ́ ṣe ní sọ ó dà olúwa ọwọ́. ẹ̀yin ọmọ ayé. ìyá mi lólu ọmọ kú odò ọmọ sùn odò. ẹjọ́ látẹ̀kọ́ táwọn wèrè yìí ti wá bí. ẹ fún wọn ní punishment ni. a ti ní wọn mọ nǹkan ilẹ̀ ń kó à ń retí kọ́ ọ̀hún òbó ní báyìí. ìbílẹ̀ ti wà bóyá kán bẹ̀rẹ̀ second round kórí àwọn méjèèjì kó lè pé. wọ́n ti fún àṣẹ. adúbíàrún tó ẹ bá boko bo tó o bá sọ̀rọ̀ bí tó o ti jókòó yìí tó o bá sọ̀rọ̀ bó ṣe jókòó yìí tí bá gbọ́ á lẹ́nu ẹ mo lè kí ẹ jẹ wájú rí. ní kìnìún ẹlẹ́wọ̀n ìjọ làwọn méjèèjì o. ìwọ lẹ́lẹ́wọ̀n bá ṣẹ̀rọ tó bá wá ṣẹ́nu báyìí má kì í jẹ mi má jẹ gbé mi. ibi tó bá mi dé kọ́ rẹ̀ sórí bí mo ṣe wà yìí ogun tí mo fẹ́ bọ́lẹ̀ ọ̀rọ̀ ẹni máa dàdé lórí. ìyá wa á kọlẹ̀ ń kó ẹ wọ́wọ́ mi ó ti dáná ẹ̀jẹ̀. ẹ wọ́wọ́ tèmi ọwọ́ mi ti bò. kò ní yẹ ẹni dùnmá rẹ̀ wọ́n ní àlàṣírí àlàgọ̀ ṣé lóòótọ́ ni ìjẹ̀lẹ́ làmójú pé mò ń kọ́lẹ̀ ń kó lójú àlá ni ó gbà tí mo ṣe. gbẹ́nu sọ̀hún jọ àní o gbẹ́nu sọ̀hún ìgbà náà ó kọlẹ̀ ń kó lójú àlá ojú ayé ó padà wà ń kọlẹ̀ ń kó kó o sì sọ fúnlẹ̀ kó gbé wa kúrò níbí bá. ẹgbẹ́ ló dákẹ́ ó dà pé ẹ̀mọ́ fi tẹ wà ìyá ń rùn lórí yín. wọ́n gbàgbé oúnjẹ mi lówó ìpadà gbowó mi dábàá kú mi. ẹgbẹ́ kékeré ibo lẹ́nu pẹ́ wà. ẹ wò ó ṣe rí ẹ̀yin méjèèjì ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín wípé tilé bàbá mi lẹ bá lára mi lónìí
pàápàá jùlọ ìwọ adúbíàrán yìí àfi ni ẹ irun àfísì ni bàbá mi pẹ̀lú ọmọ òòṣà ni ẹ wá gbọ́ o ọjọ́ kí ọjọ́ tẹ bá tún jẹun láì fọwọ́ tẹ wá fi ọwọ́ epo nu aṣọ funfun tèmi ẹ gbẹ lóòrò ni. ọ̀bùrúkú ni nǹkan tó dáa ni ìyá ṣe máa wọ aṣọ funfun báyìí kí wọ́n wọ́n ti sùn pé aṣọ funfun tẹ́lẹ̀ wọ̀ mo fẹ́ fi epo sí aṣọ ayé rẹ̀ fi epo sáṣọ láyé èèyàn tó bá dọ́rẹ́ wò ẹ padà nù. oṣù tó dé. ẹ wo ẹ jẹ́ kó kó sí wọn kó kúrò nínú ọgbà fún mi. Nonsense. Bisola èèyàn kọ́ bí ìgbẹ́ ènìyàn mẹ́fà. Bisola ọmọ bàbá kọlà kọ́ bàbá kọlà kílò yìí. má dánwò sórí ẹjọ́ tí mo fẹ́ fi kíyà ni mo fẹ́ fi kíyà ni. mo fẹ́ kíyà ẹ á mọ bẹ́ẹ̀ ṣe jẹun tó ẹ̀ fara jẹ ara gbígbẹ́ bíi tọ́bi ta máa lù kọ̀ọ̀kan ṣó ìyàwó ọ̀nà léèrè yìí adúbí àràn kí ló kàn tí ń bẹ̀ eléyìí farabalẹ̀ má bọ̀ tẹ́lẹ̀ mi ó yàtọ̀ sáfojú má bọ̀ ọ̀nà rẹ̀ má bọ̀ adúbí àràn ó ṣàlè mi má lùlù bó bá lùlù wọ́n lè fún un. Ọlọ́jẹ́ kájé bùgbà jẹun kí rájé jẹun o. Good afternoon, ma. How are you? I want to buy spaghetti and macaroni. Wow. Mommy yín ńkọ́? She's fine. Okay. Mo ń bọ̀ o. Mama Tọ́pẹ́. Our regular customer. Ṣé wàá pa? A tún ti dé bá ṣe ń dé náà, our regular customer. Ẹ tún dé bẹ́ẹ̀ ṣe máa ń dé. Kí n tún kó wá lọ́fẹ̀ẹ́. Mo kó wá ń jẹta. Ẹ wá gbà lánàá. Ẹ tún wá lẹ́nìí. Ṣé fẹ́ jẹ gbàrún ni mélòó ló wà nù gbà yẹn gan? Ṣé tẹ wá rí? Ẹ jẹ́ ká ṣe nǹkan kan fúnra wa. Ṣé mọ̀ pé èdè kan náà la jọ ń sọ? Now ẹ jẹ́ kí fún yín 5,000. Tí bá ti fún yín 5,000 ẹ máa padà lọ sọ́dọ̀ Bisola. Ẹ máa sọ fún Bisola wípé ẹ bá mi shop. Ẹsẹ̀kẹsẹ̀ tẹ bá ti lọ báyìí wàhálà ajé ń gbọ́ màá ti ṣọ́ọ̀bù ni. ẹ̀yin ọmọ ayé ṣé ìyá yóò fẹ́ fún yín lẹ́tọ̀ọ́ mi ni. Bisola one. Àbúfẹ́ forí ọkà wọn mú. Mélòó lára mi mò ń bọ̀ báwo lẹ ṣe fẹ́ sí. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé àwọn bottle water yẹn ẹ bá ń kó bíi 3 epo pupa tí mò ń wò yẹn náà ẹ kó bí ìgò 10 ó yọ ẹ máa tó. Fíjú mi kìí náà wà ń bẹ̀. ẹgbẹ́ mọ́. ẹ wọlé kó máa fúyà lè kíá. ṣe máa ṣàgídí. Àti kí tó ni. Gbogbo nǹkan tó bá wà bẹ̀ kó jáde. Ẹlẹ́dàá mi dúpẹ́. Mo dúpẹ́. Ṣé pé ọmọ tèmi náà á padà dẹni tó ń rí ọkọ fẹ́? At least kò tí ì sílé babaláwo tí mi ò tí ì dé. Mo lọ ilé oníṣègùn from ilé oníṣègùn tó lé babaláwo from ilé babaláwo ó délé àfáà still náà àdúrà mi padà gbà. Ara ń ta máa ń sọ nìyẹn o. Ṣé ti rí wípé ẹ̀yin onísùúrù òun lọ́lọ́run ń gbé. Ohun tá a máa ń sọ fáwọn èèyàn nìyẹn o. Pé ká dúró de kádàrá. Ọwọ́ wọn ló bọ́ sí. Ọwọ́ wọn ló bọ́ sí. Ẹ̀yin tẹ́ fún lọ́kọ̀ dẹ̀sùn tẹ́ o. Ọwọ́ wọn ló bọ́ sí. Adúbíàrán, mo máa rí ẹ. Awúra. Ìgbà tẹ́ wá ń bọ̀ ní ìsìn tó ń pariwo ọwọ́ wọn ló bọ́ sí ọwọ́ wọn. Ṣé mò ń ṣègbéyàwó ni àbí mò ń fọmọ lọ́kọ? Kí n máa sọ̀rọ̀ ìgbéyàwó lélẹ̀ tàbí ìsọmọlórúkọ. Awúra, àmọ́ ní àwa ṣe àríyá fún ọmọ ni. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Tó o bá jẹ́ pé torí ìgò kan tí mo mu, èmi kàn ń ṣe fàájì tèmi ni. Ẹnu yóò lè kàn bẹ́ẹ̀. Tẹnu mi nìkan ni. Òótọ́ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó bá máa ṣe ní bí adùn yóò kọ́kọ́ ṣe ní bí ìwọ náà. Bẹ́ẹ̀ni, èyí tó bá máa ṣe bí àkùn, àwọn kan ṣe bí ẹja náà ni. Adúbíàrán, sórí tọrọ ẹ bá yé mi, àtàdùn àti kíkan, adùn tèmi kíkan ò ní jẹ́ tèmi. Ṣó ti gbọ́? Bàbá wa wúra, ṣé ìtì ìgbọ́ ni? Pé kí ni? Ẹ̀yin ẹgbẹ́ mi, ẹ gbé sókè. Ọwọ́ wọn ló bọ́ sí. Ọwọ́
ọwọ́ wọn ló bọ́ sí. Èyí tẹ̀ fún lọ́kọ̀ tẹ̀sùn tẹ̀ wò. Ọwọ́ wọn ló bọ́ sí. Adébẹ̀rù, jọ bí mo ṣe ń wẹ̀ yìí tó o bá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀, leave this place. Ọwọ́ wọn ló bọ́ sí. Èyí tẹ̀ fún lọ́kọ̀ tẹ̀sùn tẹ̀ wò. Àìkẹ́ tí n bá gbọ́ ẹ dáadáa Bísọ́lá látòdìdí ìkẹrin ni Bísọ́lá ti gbọ́ kọ́ tiẹ̀ ó dẹ̀ ń wò ó ti lọ sí station ó lọ station ṣó ti lọ sí barak rárá ó tún lọ sí barak at least níbi tí ọ̀rọ̀ dé yìí ó yẹ kó o ti di sójà kó o ti máa lọ ṣe training kó o ṣe ṣekúṣe kó o ṣe jábàjábà ṣùgbọ́n wà ní o. dáàdì mi èmi fúnra mi tó jàrà bí gbè. Ìwọ nìkan kọ́ ló fẹ́ gbèjà jẹ́ wọn á sọ fún ẹ ó gbà mí kò sí ìbàjẹ́ o tó o ti lọ sí ọ̀dọ̀ ọ̀nàrẹ́bù Oyèlágbà. ọ̀rẹ́ yín. ṣé o rí ọ̀nàrẹ́bù Oyèlágbà tó ń wá tó ń wọ yẹn yéé kò gba nonsense. ó yá dáàdì mi ẹja lọ kò gba nonsense rẹ. ẹja lọ ẹ dìde. ẹ mò ń bọ̀. dáàdì mi ẹ̀fọ́ sílẹ̀. ń bọ̀. ó dẹ̀ gbé àbọ̀bọ̀ ṣe hot mi ẹ̀fọ́ sílẹ̀ dáàdì mi jàre. ẹ fúnfún yín dáàdì mi àbọ̀. nso olórí burúkú tí ń ṣe tipẹ́ eléyìí láfi ṣàfihàn mọ́ olórí burúkú ọmọ. Yà yín lẹ́nu pé ẹ rí mi níbí láàárọ̀ yìí nǹkan kan ló ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ṣé bó lórí burúkú ọmọ Bísọ́lá àbí Bísọ́lá aláàánú àbí Bísọ́lá olófò àdánù tó ń dà lóru tó ń sọrí burúkú kiri ìlú ọmọ mi ló wá bá mi ló ní òun mọ́kọ́dé inú mi dẹ̀ dùn pé àdúrà mi gbà gbogbo àdúrà tí mò ń ṣe kò já sásán o n bá ní ó dáa mo ṣàdúrà fún àwọn méjèèjì náà bá lọ ṣàdédé ló kọ̀ sunkún padà wá lónìí lórí burúkú Bísọ́lá ó ti gbé òun lọ́kọ lọ what Bísọ́lá sì fẹ́ gbé ọkọ ẹ lọ ó dẹ̀ mọ̀ yí pé honorable òótọ́ àlè jọjọ́ rẹ o ó mọ̀ pé mo ya wèrè gan o ṣé o mọ̀ pé mo bínú mo máa ń bínú mo dẹ̀ síwín gan ṣùgbọ́n mi ò fẹ́ lo power mi nítorí ìjọba mo wá ní sùúrù kàkà kí n wá lo power kó má di wípé ó máa di ti ìjọba mo ní màá gbé kéèsì yẹn wá bá honorable kó o mọ tó fẹ́ bá mi ṣe sí kó gba ọkọ ọmọ mi kó gbà padà fún mi o. olóyè àwòrán ó ṣe mo dúpẹ́ lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀ lè mà tiẹ̀ láti kékeré wa ṣé ọ̀rọ̀ èlò yẹ kí o tún wá lọ mẹ́lòmíì kó tún jọ wá sọ́dọ̀ mi. honorable torí ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún wọ́n ní gbálẹ́ni gbálànà bójú wọn ò bá fọ́ bàràbàrà ló máa wò Bísọ́lá ti fẹ́ sọ mí dẹ̀dọ̀ àrùn ilẹ̀ ó ti fẹ́ dá mi padà sábúlé ẹ wo bí gbogbo àdúgbò ṣe tó Bísọ́lá ò kì í ya ṣọ́ọ̀bù bòmí o àfi ṣọ́ọ̀bù tèmi nìkan ni tó bá dẹ̀ ti dé ṣe ló máa pàṣẹ eléyìí ni mo fẹ́ eléyìí ni mo fẹ́ madam eléyìí honorable ẹ jọ̀ọ́ ẹ bá mi wá nǹkan ṣe ẹ ṣàánú mi. pa ṣe ń lò táwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ṣá ok olóyè àwòrán ó fi dá yín lójú pé lẹ́yìn Ọlọ́run ta ló kàn. honorable ni ìjọba. àwa ni ta lọ honorable náà. ìjọba ni. ó ti máa ń sọ fún gbogbo yín wípé ìgbà tá a jọ wà ní kékeré àyọjọ́ rẹ̀ ṣùgbọ́n nísìnyí kí ni mí báyìí. òtítọ́ ó ti di honorable ṣùgbọ́n rẹ̀ tèmi láti kékeré báyìí àjọ ṣe dàgbà ni ló jẹ́ kí n mú kéèsì yẹn wá bá torí mo mọ̀ pé gbogbo ohun tí n bá ti mú wá bá ló máa ṣe bó ṣe wà yìí ọ̀rẹ́ tèmi tímọ́tímọ́ ni. báyìí tó wà fún mi lọ honorable. ẹ ti dìbò yàn mí agbára lẹ́wà lọ́wọ́ mi ohun gbogbo tí mo ní máa fi bájà. fucking nonsense. ẹ fọkàn balẹ̀ ṣe ti gbọ́ àwúrà. wọ́n ṣe jọ̀rẹ̀ tí tímọ́tímọ́ àwa mọ̀ pé honorable ti wà ní ládùúgbò ni mo ṣe mẹ́jọ tèmi náà wá bá kó ṣàánú mi kó má wọ́n mi padà sábúlé. arábìnrin fọkàn balẹ̀ Bísọ́lá gbà Bísọ́lá ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ti sún mi ṣùgbọ́n
ìwọ tó jẹ́ ọ̀dọ́ mi ò wá ẹ̀yin náà tẹ́ ẹ dìbò fún mi ẹ wá máa jẹ́ kí Bísọ́lá wọ̀ wípé lẹ́yìn Ọlọ́run. Ọrùn gbọ́bọ̀ ẹ dẹ̀ mọ̀ pé gúdúgúdú lèmi fúnra mi fi gbà kan túra lẹ̀ ni ẹ mọ̀ pé bàbá ọ̀rẹ́ lèmi fúnra mi lórí street ẹ mọ̀ yí pé Bísọ́lá kéré bébí bá parí ká wí náà ẹ wọ́n ní bó bá kọlù mí màá gbà tọ̀wọ́ ẹ wà tọjọ́ tí Bísọ́lá ti gbé ọkọ mi pamọ́ ẹ rí kankan ṣe sí ó ní mo burúkú ló tẹ́tí ní kí ló bá kò rí kankan ṣe sí dáàdi mi mo tó jára mi gbé ẹ̀yin lè ká mi lọ́wọ́ kò èmi kò ṣe ọ̀rọ̀ rírọ̀ ọmọ wèrè mi fúnra mi ọkọ ló sọ mí di dèrè rí. Àyìnkẹ́. Dáàdì mi. Àyìnkẹ́. Ṣó mọ̀ pé wájú mi ló wà tó fi ń pariwo báyìí? Ẹ̀yin náà mọ̀ pé mi ń ṣọmọ bẹ́ẹ̀. Èmi náà tó ń wò mí ń tolerate nonsense. Àyìnkẹ́. Mo ń dá yín lò. Look my face. Mi lè wojú yín right now, mo ń bínú lọ́wọ́. I say look my face. Dáàdì mi talk. Ọ̀rẹ́ ti yé mi. Ọkọ mi, ẹ mọ ọdún tí mo ti ń dúró dà. Mùsùlùmí gbàwẹ̀, ó ní òun ò gbé tọ́mì. Táwa ni ká pè kó wá ṣẹlẹ́rìí ọ̀nà fún. Èmi tó ń wò yìí, ṣó mọ̀ pé mi kì í ṣẹran rírọ̀. Ó dẹ̀ mọ́rọ́ èèyàn tí mo jẹ́ o. Honorable tá a lọ bá èmi kàn mọ̀ mo tì í síwájú ni Honorable kẹ̀ So ẹ kò delay mi ẹ kò waste time ara mi ẹ ti jẹ́ kí n lọ gbèjà ara mi. Fọkàn ẹ balẹ̀ mi fúnra ara mi mo tó dára mi gbé. Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi báyìí. Lámbébé. Kí ló ṣẹlẹ̀. Ẹ kúrò lẹ sọ. Á dà fún ẹ wàá jèrè ilé ayé. Ariwo tí mo ń gbọ́ láti ẹ̀kúlé ilé ọ̀dọ́ yìí ó rí bákan ojú tí mo ń wò yìí ojú tó kọ́ ẹ lọ́wọ́ ni o kí ló ṣẹlẹ̀. Lámbébé ó mọ̀ mí dáadáa o tipẹ́tipẹ́ inú ń bí mi ṣùgbọ́n kí n tó lè máa sọ nǹkan kan fún ẹ wọlé kó gbàgà kí wọn náà jókòó. mọ ọmọ ẹ láti primary school kékeré tinubu bá ń bí ẹ bá tí o ti yọ mi lójú má ti yọ mi lójú ságá wà òní. wọlé Lámbébé kó gbàgà fọkàn ẹ balẹ̀ èmi kàn ń wòran ni mo ti síwájú mo fẹ́ obi tó fẹ́ bá dé ni wàá mọ̀ mí wàá sì rí mi òbí ràn. wo bí. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé èèyàn ńlá ni ẹ ládùúgbò olórúkọ ni ẹ o sórí àbùkù olórúkọ ló bá wá káàkiri sórí bó ṣe ń pariwo pẹ̀lú ọmọ ẹ tẹ̀jọ́ sọ̀rọ̀ yìí èmi ò nífẹ̀ẹ́ sí kí ló ṣẹlẹ̀ kí ló dé gangan náà. Lámbébé wọ́n ṣe ń béèrè ládùúrú mi bí mo ṣe tó ládùúgbò yìí kó lórí burúkú ọmọ jágbàjàgbà kan kó wá ní òun Bísọ́lá ó wá kó fẹ̀rẹ̀ kò rọ́kọ ẹni tó lè gbà mọ́ ó wá jọkọ ọmọ mi. ìyẹn Bísọ́lá. bí ọ̀sẹ̀ méjì tó ti gbọ́kọ ọmọ mi dẹ̀ wá bá mi mo wá kó olóṣì olórí ibú Honorable tó wà ládùúgbò wa mo pọ́nlé n bá lọ bá Honorable o Bísọ́lá o ó gba ọkọ ọmọ mi wá ló bá ní kí n máa lọ. Honorable kan náà látọ̀sẹ̀ méjì kò rí nǹkan kan ṣe sí. kò lè ṣe. wọ́n fẹ́ jẹ́wọ́ ara mi hàn níbi tá a dé yìí ohun tó bá lẹ́nu mi nìyẹn. wá gbọ́ ọ̀rẹ́ mi sórí Honorable tó dárúkọ yìí Honorable ọkọ̀ gẹ́rẹ́ wú ni ọkọ̀ rẹ̀ kójú kò síbẹ̀ ni kí ló fẹ́ ṣe èsì tó fẹ́ ṣe Honorable òun kọ̀ gẹ́rẹ́ wú ni tó wá gbọ́ kẹ́rẹ́ máa jẹlé ilẹ̀kùn àgọ́rán dì báyìí pé kẹ́rẹ́ máa wọnú ilé o ọkọ̀ fi ìṣẹ̀ǹgẹ̀rẹ̀ ṣé wá rí Bísọ́lá tó gba ọkọ ọmọ ẹ̀ ìyẹn kéré ó kéré. ó kéré. wo bí sórí àlejò tó wọ àkísà wọlù ìgbàkigbà ló máa fún lómi mú torí bó ṣe wọlé ṣe máa yà ọ̀yà ìwọ náà gbà tó àkísà lè wọ̀ wọlé ìgbàkigbà ayọ̀ gba ohun tó fẹ́ mu ó kéré jù. Lámbébé ṣe gbọ́ mo sọ fún ẹ wípé mo ní èèyàn tí mò ń bá ṣe that means pé ohun tó mean ni wípé àjọ máa pawọ́pọ̀ a máa báyé Bísọ́lá jẹ́ ṣé o tiri. ṣé o rẹ Bísọ́lá bí àṣà ni. fẹnujá kí ló dé tó ń sùn nígbà tó parí ètùtù tó dẹ̀ mọ̀ wípé ó yẹ kó fàṣẹ sórí ètùtù tó ṣe ìgbà tí mo lọ mú ẹ wá láti ìlú ẹ ṣé mo ní kó wá sun oorun bíbà yìí ni wá gbọ́ o kéégún wọlé kájá má gbó kì í ṣe gbogbo ara ajá ló ń gbà o ṣọwárẹ́ lèyí mi ò ní gbà lọ́wọ́ ẹ o ó dìgbà tó bá parí gbogbo ètùtù tí mo ní kó ṣe pátápátá kí n tó gbà lọ́wọ́ ẹ. èmi fẹ́ ló dá ọkùnrin ogun
èmi àkọ́kọ́ lábá tí kéjì kanra ti kanra èmi ò gbénú ilé mọ tí wọ́n ń ṣe níta. ẹ̀yin ọ̀rẹ́ mi ǹdẹ́ sọ̀bọ̀ ń yọ mi wọ̀ ẹ́ ń dọ̀bọ̀rọ̀ bí. ẹ ní sùúrù ẹ má tí ì bẹ́ nǹkan tó fà á tí mo fi pè é ni pé ṣe rí ọ̀la yìí mo fẹ́ ṣe ọjọ́ ìbí. bàbá ègùn èmi náà ni kò kéré nínú ayé ṣé bàbá ègùn náà wá kéré ẹ kéré ẹ wá ní sùúrù o ẹ wá gbọ́ o mo dẹ̀ fẹ́ kí ọ̀rẹ́ mi yìí òun ló máa wá kọrin bẹ̀ ó dẹ̀ máa lùlù bẹ̀ ó dẹ̀ máa mú ara wọn ya ina do fifi ina mi na ye down ina mi na ye gangan wo so bon yilo mi tasikwa ohun gangan ni se gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé nínú ìlú wa yìí kò sí kọ́ni kó wọ́n fẹ́ kọrin wọ́n fẹ́ lùlù èmi gangan èrì ni èmi lẹ́nu àkọ́kọ́ ló jẹ́ pé wọ́n máa pè. bàbá ègùn o kò kéré nínú ayé bàbá ègùn náà ṣùgbọ́n ohun tó wàá fẹ́ sọ yìí tó ń sọ yìí o ti fẹ́ kéré ara ẹ̀. bó wà ní. ọwọ́ kò rí ẹni yóò máa pè yìí máa kọrin yìí máa lùlù àdúgbò ẹ̀ràn wa ṣé ìwọ rí i pé àdúgbò ẹ̀ràn òun ibi tó ti lùlù àbò kọrin ó wà píìsì rí ẹ sì píìsì ń bẹ́ẹ̀. ẹ dákun kí ló jẹlẹ tó ń jẹ́ pé èèyàn ọmọ orílẹ̀-èdè ẹ máa nífẹ̀ẹ́ láti gba oúnjẹ lẹ́nu yẹn ná tí o fẹ́ jẹ́ kí n fi pa mí kú ni. báwo mo ṣe gbàjẹ́ lẹ́nu ẹ ó kò mọ ohun tó ń sọ o. Bàbẹ́gùn ọjọ́ kìnìún àná rè iye olólùlù fún Lábẹ́bẹ́ òun rè gbé e dé ọ̀dọ̀ Bisola Ibile o ṣé o máa pẹ́ oríire yọ yín o oríire yọ yín o wọ́n bí èmi bẹ́ẹ̀ ṣe wà yóò dé ìtọ́ sọ̀rọ̀ mi délẹ̀. fámìlì wàhálà ó ní píìsì pẹ̀lú nǹkan tó sọ yẹn o ó ní píìsì. wàhálà yẹn òun rè máa pa ẹ́. ó ní píìsì. wọ́n bí Bàbẹ́gùn bẹ́ẹ̀ mi ṣe wà yìí o freedom rè mò ń wá o gbé àwọn máa mẹ́mi àwọn àti mi mọ́nu ilé kan a máa sọ pé ẹwọ oúnjẹ fún àbí kan kí n nílé jẹun mo ṣe rìn kí n tí ì rò oúnjẹ jẹ ó dáa o. ó dá mi lójú pé o lè ní freedom tó dárúkọ yẹn o. ẹ wá falaba rẹ mi ló sùúrù. àti bàbá ẹ ò ní freedom ṣe bá fi ẹ lẹ́yìn ẹ má jà freedom yẹn ò ní níláyé ẹni sùúrù ẹ mọ̀ nǹkan tí màá ṣe rè mo ti mọ nǹkan tí màá ṣe ń yóò ń dé náà báyìí nẹbi ẹyà mi wá rè ẹyà mi wá rè. yàwá àrípẹ́ àṣẹ àrípẹ́ o àṣẹ ẹ nìṣẹ́kù mọ́ wa lójú àwa náà nìṣẹ́kù mọ́ yín lójú o yàwá tẹ̀lú bá a ṣe ń wá bí tá a farapamọ́ sí rè kò yá wọn kan bí a ṣe ń dán bí a yan kò tẹ̀lé yé wọn ọ̀dọ̀ yín la farapamọ́ sí. àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo wa farapamọ́ sí. bẹ́ẹ̀ ni àwọn tí mo sọ̀rọ̀ pé mo fẹ́ mú ọ wá àwọn rè ọ̀rẹ́ mi rè time friend mi ni láti kékeré ọmọ ẹ̀ rè ṣòkí má sọ̀rọ̀ jù rẹpẹtẹ ọmọ àgbà bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti gbọ́ mọ̀ta ọ̀rẹ́ mi ìyá wa rè o ilé tí mo ń farapamọ́ sí rè o ó ṣàgbọ̀ dáadáa. Thank you very much. Welcome. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí ohun tó gbé wa dé ọ̀dọ̀ yín ó possible kẹ́ mọ̀ mí tàbí kẹ́ má mọ̀ mí ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi ò ń ṣègbéraga ni o gbajúmọ̀ ni mí nínú ìlú tí mo wà yìí ṣe rí ọmọ mi Àyìnkẹ́ yìí òun ló ralẹ̀ ibi tó wá ralẹ̀ sí làwọn ajagun gbalẹ̀ wọ́n wá takú pé wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́ tí mo wà láyé ó ṣe wọ̀ báwo la ti fẹ́ ṣe mo ìpè ọ̀rẹ́ mi Lábẹ́bẹ́ nìyẹn n bá ṣàlàyé fún tẹ́lẹ̀ èmi ò kí ń dájà bẹ́ẹ̀ ṣe wò mí yìí o torí tí n bá fẹ́ jà mo máa ń pa ọ̀rẹ́ ni. díẹ̀. gbà tí mo wá ṣàlàyé fún un ó lóun ní ẹnìkan tá a lè fi ara pamọ́ sí tá a gbà wálẹ̀ ṣé wàá rí ohun tá a wá oògùn bọ́ ni o kójú oògùn bọ́ gidi torí ẹ̀ láti débi kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀dọ̀ Gbárùmọ̀lẹ̀ lẹ fẹ́ fara pamọ́ sí kì í ṣọ̀dọ̀ èmi ṣé rí ẹ lọ fọkàn yín balẹ̀ ní ìtẹ́ ti dé ṣé rí oògùn bọ́ tó wà lọ́wọ́ mi tí mi ì bá ṣe ó tó 100. 100? kí ló lọ 100 tó ń sọ yẹn that is 200. ọ̀rẹ́ mi irọ́ 100 ni ẹ̀sìn bọ́ ó lọ fà. Lábẹ́bẹ́ ṣé wo mọ̀ pé tí Yorùbá bá sọ̀rọ̀ a máa ń fi kún sórí ẹ̀yẹn ló ń gbé lárugẹ. ṣé ẹ wá rí oògùn bọ́n àṣà ni ò jẹ́ ó kéré nu tọ́lọ́hún lè ṣe Ìgbárùmọ̀lẹ̀ ni èyí tí mo mọ̀ jù láyé mi oògùn bọ́n ni. àti àṣejẹ ọlá. ṣé ẹ dẹ̀ rí oríṣiríṣi ẹ̀ ló wà ṣé ẹ ti gbọ́ bó ṣe ń sọ
àìmọye èmi náà kì í gbéraga bẹ́yìn ò ṣe ń gbéraga ni ṣé tí n bá ń lọ ní ìsìn ta ló lè sọ pé mo mọ oògùn bẹ́ẹ̀ èmi gangan lo oògùn. abẹ́nu gangan. ẹ wọ ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ṣé wá rí ìtòwú ẹ̀ kéré jù torí mo ti ṣe àwọn kan fáwọn kan bí oní 150 kódà mo ti ṣe oní 500,000 fún yàn rí ṣùgbọ́n torí pé òun jẹ́ ọmọ kékeré òun ni màá ṣe ṣàánú ẹ̀ màá ṣe bí oní 50,000 fún. Labembe is too much na 50,000 naira 50,000 naira. ẹjọ́ má bínú ọ̀rẹ́ mi wọ́n ní kó wá jẹ sára onájọ́ wọnú ẹ̀sẹ̀ ní kó mówó epo àbówó èrè wá ni. oògùn bọ́n lásán. irọ́ láàrin mi àti ẹ̀ tó bá ṣògùn bọ̀ fẹ́ lómi oníjàpá wa last week tí mo wá ìbáyìí tí mo rẹ̀ mi kọ́ wá bí last week wọ́n ṣògùn bọ̀ kan fún òkà lọ́wọ́ òkà lẹ́sẹ̀ tó bá yan mọ́ta kákàkàm kò lè wọlé tó bá wọlé pàmì dànù. mọ́mì tẹ bá mọ tí nǹkan yìí ṣe ń dùn mí tó tẹ bá pè ní 100,000 I'm ready to pay you. bẹ́ẹ̀ fún mi náà máa ṣe. nǹkan tẹ́mi kàn fẹ́ confirm ni pé ṣé tí ẹ bá ṣe tán ká fi ọkàn balẹ̀ kò sí nǹkan. ṣé ẹ gbọ́ nípa tested okay ṣé ẹ rí tí mo bá ti ṣe fún yín ibi ilẹ̀ tí máa test kẹ́ tó lọ. mọ́mì lẹ́mi wà lábàá ẹ bẹ́ẹ̀ ló fún ní mi wà ní account number yín so máa lè deposit. ṣé account number wọn nọ́mbà aláfẹ́fẹ́ ló ń lò ẹ bá mi pè 20 34. Honorable Oyelagba. Leader mi. kẹ́tẹ́kẹ́tẹ́ tiẹ̀ bó ṣe ṣọ̀gá aláàrù tó ṣòro pé ó lè gbégẹ́dù tèmi ni. Rárá o. jọ má bínú kánsẹ́lọ̀ tó wà lẹ́yìn orúkọ ẹ̀ ọlá tiẹ̀ ló fi débẹ̀ ni. ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ mo tún gbé owó sílẹ̀ fún ẹ ó wá ní ọ̀rọ̀ tèmi sú ẹ. Leader mi. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ ó wá mọ nǹkan tó máa ṣe báyìí ṣèbọ̀rọ̀ mi ti sú ẹ. Rárá o leader mi. bóyá kó pe president yín kó wá gbé mi àbí kó pe state kó wá gbé mi. Leader mi ò tó ṣerú ẹ̀ wájú yín àdéhùn tí mo bá yín ṣe iṣẹ́ ń lọ lórí ẹ kódà mo ti sọ ní house mo ní ohunkóhun tẹ́ ẹ bá ti ṣe nílùú yìí àṣegbé ni ohun tó kàn kù ní wípé ó kù díẹ̀ ká pàṣẹ bíìlì yẹn ni o. Leader mi ká ti pàṣẹ bíìlì yẹn báyìí agbára yẹn tó pọ̀ sí ni kódà ẹ lè gbọ́ ọba lójú ẹ lè tẹ ìjòyè mọ́lẹ̀ mo sọ fún yín. ó tó ṣòro pé òpònú bíi tiẹ̀ ló pè mí ni wá gbọ́ o tí o bá ti ṣe ìfẹ́ mi tí mo ní kó ṣe gbọ́ mo fún ẹ ní ọjọ́ 3 wọ́n á wá gbé ẹ wàá wá ṣí ẹ̀wọ̀n lágbàlá mi níbí báyìí. Honorable yín mà ní. Honorable àbí kí ló pè. Honorable yẹn. ẹ jọ ẹ jẹ́ kí màá yìí kó ṣe frog dog jáde kúrò ní. ó yẹ dàgbà sókè. Honorable yín mà ní. Honor what? ẹ ti bọ́ta. ẹ dìde. kò ṣe é bí o kò ṣe kan lábùkù kò ṣe rí bí o Bísọ́lá o kò ṣe kan lábùkù Honorable tó ní mí gan ó kàbùkù ní Bísọ́lá yóò ní rẹ̀ sí àwọn bá fi lọ bá bá wọ́n pa èmi ò ní yẹ òfìdíje ní Bísọ́lá o. Fẹnujá ta ló fẹ́ bá ẹṣin mi du ìdíje eré sísá. kò sí. ta ló fẹ́ bá tẹ̀tẹ̀ pòpọ̀ mi dórí àkìtàn. bẹ́ẹ̀ ni mo ní òsì. ta ló wá fẹ́ bólùgbòrò mi du ilé arọ́. mi ì tí ì rí kò sẹ́ni náà. Bísọ́lá Ibile èmi ló fa ohun akin tó fi béèrè lọ́wọ́ mi. Fẹnujá mo dá obì nínú ìyẹ̀wù mi ládùúrú bí mo ṣe lágbára tó tí mo jẹ́ obìnrin akin obì náà sì yàn. Bísọ́lá kò lè yàn. bíi ti bó o. nítorí pé tí èmi Fẹnujá bá ń sùn lọ́wọ́ igbe arúgbọ̀lẹ̀ ló ń sùn kò lè yàn àti pé
nígbà tí wọ́n fẹ́ da obì nínú ìyẹ̀wù rẹ̀ ǹjọ́ sọ fún mi. mi ò sọ. Kí wàá ní ṣíṣe báyìí. ní báyìí àwọn máa wí tẹ̀lé mi máa ní pínpín mẹ́ta ni mo pín. pínpín mẹ́ta ni mo pín. mo tà kan fún agbémugbé. mo tà kan fún agbémugbé. bẹ́ẹ̀ ni mo tà kan fún ọ̀ràn múràn. bẹ́ẹ̀ ni mo tà kan fún ọ̀ràn múràn. fẹ́nujẹ́ oya mo tà kan fún ìgbúmúgun. mo tà kan fún ìgbúmúgun. fẹ́nujẹ́ o ti múnú bí mi o ṣetán tó padà sí lára mọ̀ pé. Bisola Elédùà ló mọ ìdí ìpín èmi àti ìwọ. Bisola má tu èèwọ̀ ni kò ṣeé tú. Awúra Labembe ibi tá a wí ládé yìí. ọ̀rọ̀ bù ṣe. Kí lẹ́nu ẹ bá wá ná. ṣé bí mo ti ṣàlàyé fún yín. a ti sọ tẹ́lẹ̀ wípé àwọn ajagunbalẹ̀ làwa ń ṣe wọ́n wá fẹ́ gbalẹ̀ bàbá tiwa a dẹ̀ fẹ́ kọ́ gbà. a jẹ fẹ́ kojú wọn báyìí. a fẹ́ kojú wọn kájú wọn ní ojúkòrò kì í kojúkòrò jẹ. ṣé ẹ rí àlàyé yín yé mi tẹ́lẹ̀ mo kàn ọmọ tún bí yín ni torí iṣẹ́ yìí bàbá mi ló fà lé mi lọ́wọ́ mi ì dẹ̀ ṣé tìrì àṣà ni ò jẹ́ ewé ẹ̀ ni ò pé bẹ́ẹ̀ ṣe ń wo yìí owó ribiribi ni bàbá mi máa ń gbà lórí ẹ̀. nígbà yẹn lọ́hùn. ṣùgbọ́n toró jẹ́ Labembe ló mú yín wá kì í ṣe ọmọ bẹ́ẹ̀ níwájú mi. ibi tá a fara pamọ́ sí rè. ó yá wàá gbà kó gbé kọ́rùn. ó dọkùn. kí ni kí ló ń ṣe báyìí. lọ síbi jàre. ó jẹ́ ṣe bí ìwé. ẹ̀dẹ̀ ní ọmọ onílẹ̀ ń dá yín láàmú. owó ọ̀rá aláṣẹ gírì ó ṣe gírì. gbà ó yá dojú ẹ̀kọ́ yín fún. dojú ìbọn kọ ọmọ tí mo bí. oògùn kí lẹ wá ṣe. ìjọba wá ṣoògùn ìbọn kí n wá dojú ìbọn kọ ọmọ tí mo bí. tested okay mo ní kẹ́ test ẹ kẹ́ mọ̀ bó ṣe rí ni. ó possible yeye ní sùúrù yeye. kí ló fẹ́ ṣe. ẹ má rè lóòótọ́ ìwọ ló bí ọmọ ẹni. ẹ̀rù lè máa ẹ jẹ́. fọkàn balẹ̀ mo wà. dress back. ẹ kí ló fẹ́ ṣe. o fẹ́ dojú bọ́. dress back. o máa rí bẹ́ẹ̀ sọmọ kéwò bímọ rí. o mọ bó ṣe ń ṣe o mọ bó ṣe ń ṣèyàn. o mọ bó ṣe ń ṣèyàn wàá dojú bọ́. wàá dákọ́ ọmọ mi lójú mi àbí. ọ̀rọ̀ yìí pọ̀ ju. ṣé ibi tí mo fara pamọ́ sí tí mo mú ẹ wá bí ṣé mo ti jẹ̀bi. ìgbà tó ti wá mú mi wá kó wá yìnbọn fọmọ mi lójú. tí àtọmọ ẹ bá kú pa mí dànù. kó tí ẹ lè kú. ó dé wọ̀ mo mọ̀ yín dáadáa yìí. Labembe jẹ́ kó gbèsè ẹ lọ́rùn kémi yìnbọn fún ẹ. irọ́ mo ti ṣètò irọ́ kò ṣe òtún. ẹni sùn ṣe é rí kò rújú ṣe ti gbọ́ ọ̀rọ̀ yìí ò rújú. Labembe gbé kọ́ ṣé bí wọ́n mọ̀ mí dáadáa ó dẹ̀ mọ̀ bí mo ṣe gbà. gbé kọ́rùn gbé bọ́n fún ẹ. yẹyẹ má bínú mo rántí ọjọ́ ìní àyájọ́ ìní ni bàbá tó bí mi wálé ayé ni ó ṣaláìsí ṣùgbọ́n ẹ má bínú àwòrán nísìrù ọ̀rẹ́ lèmi àti ẹ ó tó kàn dùn mí pé àyájọ́ ìní ni mo rántí pé bàbá mi èní ni ó fi ayé lẹ̀ ìyá ìgbà. lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn Labembe. mo nígbàgbọ́ nù yín tí máa gbọ́kànlé mo gbọ́kànlé lódùmarè ni àwòrán fọkànbalẹ̀ kò sí yọnu. ó dáa ẹ má ṣe yọnu ṣe bẹ́ẹ̀ mi fúnra mi ni mo ṣe nǹkan. èmi àgbẹ̀ kọ́rùn. àwa bí àwa ń gbọ̀ṣẹ́ àtúngbẹ̀bù ó jẹ́ ǹjẹ́ ó rọ̀ bí òjò. ta ni ó yìnbọn. èmi ni máa yìnbọn èmi. kí ni. èmi. ìwọ tó dùn ní sùúrù ṣé o mọ̀ pé ò ní gbàgbọ́ nínú mi. mo ní gbàgbọ́. ṣé o mọ̀ pé o náà lè gbé kọ́rùn jẹ́ ká wúra yín. ìrẹ́ kì í. irọ́ mi ò pààyàn rí. ó ti ń ṣojo yeye ò lè kù. Labembe. a máa kọjú bá àwọn tó náyé ẹni tó náyé bá o akọ́dáyé o aṣẹ̀dáyé o mojú bá yín o bẹ́kùlò tó bá kẹnu bọ́lẹ̀ báyìí. Labembe ṣé ó dún. kò dún. kò lè dún. wọ́n sá ọ ní òjẹ́. bẹ́ẹ̀ ni èmi gángan lóògùn abẹ́mi kọ́ ẹ wo ọ̀rọ̀ yín ti dayọ̀. ẹ gbà ó yẹ gbé kọ́rùn.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo nígbàgbọ́ nù yín lẹ́ni ìgbàgbọ́ tí ó di méjì sí a máa ju ìṣeun àwọn tó dáyé nípa fi kọ́ fi gbé sára. Lámbébé sórí èyí tó wá ṣe fún mi lẹ́nìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rẹ́ díẹ̀ ló jẹ́ sí mi ó ti di ọ̀rẹ́ rẹpẹtẹ. kò ní bàjẹ́. ṣé ti dà ẹ́ pa mí. ilé àṣẹ la wà o ilé àṣẹ la wà o ilé àṣẹ la wà o. ọ̀rẹ́ dádì mi ni mo máa ń pè yín. As from now you are my dad. dádì ti wo bí fún kí ni pákéjì kò sínú. ṣé ẹ wá ẹ dúró ẹ máa wá gbọ́ o ṣé ẹ rí kó tó lè lo kinní ẹ máa padà wá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ o ó sì ní ètùtù tá a máa ṣe lálẹ́ ó ti yé yín a dẹ̀ máa jọ jáde lọ ṣe ètùtù yẹn ni àwa mẹ́rẹ̀ẹ̀rin. ẹ má bínú ìyá wa èmi ní ìpàdé kan tí mo fẹ́ lọ lé ni. Lámbébé ṣé mo lè lọ kí n pàdé yín lọ́nà àbí kí n lọ láti ibẹ̀ kí wá bá yín. Lámbébé. tí bá sọ̀kọ̀ fún pé báyìí ni o ẹ gbà pé bẹ́ẹ̀ ni ààyò àwọn kan lọ́wọ́ ni. ó tẹ̀lé gbádùn mi. ó ìgbádùn mi tẹ́lẹ̀. ọ̀rẹ́ mi àti ẹ ọ̀rẹ́ kékeré ni. àṣọ̀rẹ́ tẹ́lẹ̀ a sì fẹ́ wọnú ọ̀rẹ́ báyìí. ìyá wa ẹ ṣe àdúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ń kì àwọn tó náyé abayé kì. àṣẹ. bẹ́ẹ̀ ṣe ń tu àwọn tó náyé abayé tu. àṣẹ. bíyàn bá kígbe dọ́dọ̀ yín ààrẹ ní lọ́bẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe mo dúpẹ́ o. kò tọpẹ́ ṣe é rí ẹ lọ fọkàn yín balẹ̀ kò sí tó ń bọ̀ lókè tílé ò gbà kò sí ogun náà lábẹ́ ọ̀run tí mi ò ní lè báyìí. ó tiẹ̀ dá Bísọ́lá sórí níta ń wá lọ ọ̀nà là ń kó kóbìnrin tàtọ̀rìn ni kọkùnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura lọ èmi àti ẹ àti fojúkojú ṣoṣo méjì ti fojú kanra màá jẹ́ kó mọ̀ pé èèyàn tó sanra nìkan kọ́ ló ń pa ni èmi bí mo ṣe gbẹ́gbí pèpèrè yàrá ẹ̀ máa wó pa ẹ́ igi tèmi ò lè stand ẹ̀ ìwọ gbá ọkọ tèmi ó mà náyà o àyà máa kó ẹ o màá jẹ́ kó mọ̀ pé ẹran tá a bá. bẹ́ẹ̀ ni o ṣe é dákẹ́jọ ṣó ya wèrè ni orí ẹ yìí ni tí wọ́n bá ń sàṣì ẹ̀ ṣó mọ ibi tó yẹ kó lọ ni ajá ẹ kò ní ríṣe ló kú ọ̀bọ̀ ìwọ wá ń sáré kiri torí tèmi àti wípé àkọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fàbọ̀ bá dìẹ̀. lóògùn ọ̀fẹ́ o. akíkú márùn kí ló ṣe sọfẹ má gùn bí gòmágì bóyá jẹ tó ẹwọrí tó ń sáré káàkiri nǹkan ṣe ẹ. wo ó tó àtẹ̀lú àbí kí náà pè ẹ́ orí ẹ̀ ò pé rárá torí ẹ̀ bá pé ni àwọn eléyìí ò ní wá bá ẹ nítorí tèmi ṣó mọ̀ mí ni. Bísọ́lá àbí kí náà ń pè é kó gbọ́ dáadáa torí lẹ́ni tó ti pàdé wa yìí kò sórí ibi. àṣẹ. ìṣíwírí ni wọ́n. Bísọ́lá ó gbọ́ o you are very stupid. ṣé èmi ló ń bá wí bẹ́ẹ̀ yẹn ó gbọ́ o mo wá rí ẹ ní rí i pé àwọn tó bí ẹ wọn ò kọ́ ẹ rárá nítorí pé tó bá kọ́ ẹ o ò ní máa bá mi sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn èmi ni mo wà wájú ẹ. ìyá wa ẹ má bínú o ìyá wa ẹ má bínú wọ́n lè kọ́ lóòótọ́ kó má gbẹ̀kọ́ ọmọ tó bá kọ́ lé tó gbẹ̀kọ́ á jẹ̀ kọ́ ta ẹ bá mi kọ́ láti ta. Bísọ́lá o ẹ mú ẹ kí ẹran bí ọ̀rẹ́ ló pé ní ó gọgọ́ o mo dẹ̀ máa kọ́ ẹ lọ́gbọ́n láìpẹ́. ó ti wá dà báyìí a máa kọ́ra wa lọ́gbọ́n yẹn ojú gbogbo wa jọ tó báyìí. wà á rún ẹ lọ dé. kí ni o. fún mi ní kí n yọ wẹ ní sùúrù òwe dákun kọ́ra rẹ̀ dájọ́ oje ọmọdé ni ẹ o mọ nǹkan kan o kàn kọrun funfun sí mú ni mo gbà fún ẹ. àtúntẹ̀ ní wojú ọjọ́ àrírí gbẹrẹ ní wojú àgbà ó kìtì ọgọ bá jì orí ara ẹ̀ ní jìlé káwọ́ rẹ lẹ̀. ìrọ̀ ìyá àtúntò tètè àrẹ gbẹlẹgbẹlẹ àtúntò tètè. Lámbébé torí o ti ń ṣe tipẹ́ lẹ́yìn ló máa mọ̀. gàgà o. ẹ tí ẹ gbọ́dọ̀ lọ o wọn ò gbọ́dọ̀ lọ kó tẹ̀lé wọn wọn ò gbọ́dọ̀ lọ o orí yín ti burú àwọn ẹranko nonsense gbogbo yín lọ́wọ́ máa bà lẹ́yìn kọ̀ọ̀kan fi wọ́n lẹ̀ díẹ̀ lọ ẹranko játijàti. Bisola, how many times did I call your name? I've been watching you from afar. Just know that your days are numbered. If you know that this your power truly works for you, on Thursday, let's meet at the T junction.
and let's turn it to a battlefield. We are really ready for you this time around, and it's loaded. Ṣé mi ló bá èmi ló bá nonsense, we shall see. Mo kí ọkùnrin, mo kí obìnrin o. Mo kí ọmọdé, mo kí àgbà o. Mo kí ẹ̀yin èwe wa, ẹ̀yin ló ń dàkọ̀kọ̀, ẹ̀ dàgbà. Inú mi dùn fún èní tó fẹ́ wáyé ní gbàgede kò ṣẹlẹ̀ rí first time in history. Breaking news ọjọ́ break gbogbo ayọ̀. Tí ẹ̀ máa gẹ́ sínú mi kò lè kọsẹ̀. Ìhun tá a tó lẹ̀ wà bí ọ̀nà ọmọdé méjì wọ́n fẹ́ jìjẹ́ kẹ́. Kò ṣe ó tó rọrùn. Honorable ẹ̀pẹ́ fún wa o. Ẹ̀pẹ́ ohun tó fi lè mú honorable tọ́kù lọ́dọ̀ wọn tó wá jókòó. Olórin àtijọ́. Olórin ìsìn ìmọ̀ lùlù mọ́ ń kọrin. Bàbá Ègùn èmi lọ́pọ̀ lolùdarí bí báyìí wàá gbọ́ tí bá ti ń sọ̀rọ̀ ó lè máa fi ègún ẹ sí lábẹ́lẹ̀ díẹ̀díẹ̀ máa kó kọjá àti tọrọ tèmi. bẹ́ẹ̀ ẹni sọ̀rọ̀ náà ṣé bàbá Ègùn náà wá kéré ni. n kò kéré náà ṣé mi kéré ni. òbí iṣẹ́ tá a bá rọ́kọ̀ ni kò ń jẹ́ o má bẹ̀ ẹ má bìrì èmi àti kòríkòsì mi à ń sọ̀rọ̀ ni. Ní báyìí ohun tá a torí ẹ̀ wá bí kí honorable kó lè mọ̀ pé èèyàn ńlá ni wọ́n lọ́dọ̀ wa kò yí sí o kí honorable kó lè wá jókòó sí abẹ́ kì í pé ọfẹ́ jìjẹ́kẹ́ ọmọdé méjì fẹ́ jìjẹ́kẹ́ ẹ̀yẹ olórin ẹ bá ń fi orin gbé honorable lárugẹ kó lè mọ̀ pé àánà amúralẹ̀. honorable sílẹ̀ bàbá tó bí ẹ sílẹ̀ ẹgbẹ́rì. bàbá tó bí ẹ sílẹ̀ bàbá tó bí ẹ sílẹ̀ ó lọ́mọ bí kò sárùn lára rẹ̀. tó bí ẹ sílẹ̀ tó bí ẹ. bàbá tó bí ẹ sílẹ̀ ó lọ́mọ bí. Thank you. Honorable. Ẹ pàtẹ́wọ́. Mo kí gbogbo ìlú pátápátá pé ẹ ṣe pé ẹ pè mí ọjọ́ òní yìí máa dùn. Anárinrin. Mo ti ń rí àpẹẹrẹ lóríṣiríṣi. Ẹ wo òyìnbó. Onílù ayé àtijọ́. Inú mi dùn gidigidi kẹ́ pè mí lónìí yìí o. Ọ̀rẹ́ mi ẹ kú jọ́dẹ̀ wòyí. Ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni o. Ẹ pàtẹ́wọ́ fún honorable. Ó dà báyìí bí gbogbo wa ṣe mọ̀ pé. Mo mọ̀. Á pé àwọn òdìjà ẹkẹ láti bọ́ sí iwájú gbàgede báyìí láti wá fi egun kegun ẹran kẹran kí gbogbo ẹ̀ ó yá kandidate dà. ọ̀pá gíga táwọn ní í ṣe ọ̀pá gíga táwọn ní í ṣe ìwọ ọ̀nà máa ń padà fún ohun tó bá ṣe àṣegbé ló mọ̀ fẹ́ o. ìdá ọmọ bàbá kọlà kọba ọmọ bàbá kọlà akíjọyè. èèyàn lálọ́ ṣe kọ́. ọmọ àgbààgbà tó gbọ́jọ́ ogun olórí ẹgbàlú kàyà jagunjagun ni bàbá tó bí ẹ lọ́mọ Bisola Ibile ó máa wọ́ bọ̀. Akéwì ohun ẹ̀ ò ní á bó ṣe kéwì lẹ́yìn Bisola àníwọ̀ ẹ̀ tì ohun tá a sọ rèé o èèyàn láwọ èèyàn láṣọ èèyàn olówó máa ṣèrè olówó ṣẹ́ni àwọn tó ń fẹnu jẹ́ káàkiri wọ́n ṣẹ̀rẹ̀ ara wọn àwọn tó jẹ́ ra mọ́tò tọ́tù ra mọ́tò fúnra wọn wọ́n ṣẹ̀rẹ̀ ara wọn. Chairman ṣe sọ fún Bisola pé ẹ̀ ń bọ̀ nbí lónìí ni àbí Bisola ló mọ̀ pé ẹ̀ ń bọ̀ nbí olówó ló ṣọ̀rẹ́ olówó. gbẹ́nu ẹ dákẹ́ ẹ̀rọ ọmọ ìgbére tó náà fẹ́ kojú mi yẹn dà kó bọ́ síta. nítorí tèmi ó dá ọjọ́ mo bẹ́ẹ̀ dúró dorí ọjọ́ yẹn ó wá lọ pé èrò jọ nítorí tèmi ó kéré àwọn tó ju ìyálà ẹ lọ wọ́n ṣe wọ́n tẹ́ sí ká tó wá sọ wípé ìwọ èní lọ́jọ́ pé o kò ní dọ̀la.
Honorable. Lídà mi. Ẹ jókòó. Ẹ jókòó èso tó máa ṣẹlẹ̀. Ẹ jókòó. Gbogbo wa táwa ń bí pátápátá àjàmọ́ lónìí o. Lídà mi mọ̀ pé ń bọ̀ ń bì mi ò mọ̀ rárá ìjọ torí Ọlọ́run. Gbẹ́nu ẹ kó jókòó síbi tó wà yẹn ìwọ ọ̀dàlẹ̀. Má dẹ̀wò má débẹ̀ o. Má bọ̀ wá bá mi. Ìwọ ọ̀dàlẹ̀ rádaràda yìí ó fẹ́ sọ wípé o mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí. Láwọn kìíní. Ó yá ọmọ tó fẹ́ kojú mi tó ní agbára láti kojú mi àwọn ìyálákù ìyá ẹ wọ́n ṣe tì ká tó sọ ìwọ mo ti dé báyìí o. Bisola, abi whatever your name is. God used only word to create the heaven and earth, and today I will use the word on you. Bisola, abi whatever your name is. Gbogbo agbára tó wà lára ẹ kó máa jáde. Ọ̀gá tiwa. Ibile. Fẹnujà. Èké ẹyẹ ọ̀dàlẹ̀ òwúrà ni ọ́. Tó lọ gbé ìkọ́ òwú tí ó mọ̀ wípé ike ẹyẹ kò hun aṣọ. Ọ̀dàlẹ̀ ni ọ́. Bí mo ṣe mú ọ wá láti ìlú. O rí kankan ṣe ń bẹ̀ fún mi. Gbogbo ẹ̀ ló ti fọrùn bàjẹ́. Ṣó wá fẹ́ gbọ́? Èní yìí òun ló ráyè mọ́. Nítorí pé kí ni ó máa padà gbá àbọ̀dẹ̀ fún mi ni. Bisola Ibile ó tó kí n dọ̀dàlẹ̀ wájú rẹ̀. Bisola sọmọ pálásì ju ẹ̀dá ni ọ́. Bẹ́ẹ̀ ni èyí tó rìnrìn àjò lọ́jọ́ sí tó níjọ́ òní òde tó ní òdi ọjọ́ tí òun bá tẹ́ lójijì ni ọ́. Wá gbọ́ Bisola o wọ́n ní ìrùn ajá kan ní báwọn jẹ́ kú wá sí bẹ́ẹ̀ sì ni ìrùn àwọn wa kan ní báwọn ṣeré lẹ̀. Bisola Ibile gbọ́ mi o mo mọ̀ kó ń dè kan bẹ lọ́ọ̀rẹ́ ó ń dè ọ̀hún ó fẹ́ fi ìwà bú ìwà ìkà àmọ́ gbọ́ kó tẹ́tí ọgbọ́n mi ọjọ́ kíjọ́ tó bá fi nà àkàndá ẹ̀dá ẹlẹ́dùn àpapọ̀ ọjọ́ náà lọ jáde láyé. Ibile àbí tí mo rò. Dákun kí ló dé ìwọ ọmọ yìí ó jẹun tá a bá gbóúnjẹ wọnú ilé wa fún ẹ ò ní jẹ tá a bá sì ní pé kí wọ́n wá wú ẹ orí àdúrà ló wà mo yọjú lánàá orí àdúrà ló wà tó ń gbàdúrà ó sì jẹun kí ló dé ọmọ mi. Mo wá nǹkan lọ́wọ́ Ọlọ́run. Sọ fẹ́ gbapò lọ́wọ́ Ọlọ́run ni. Máàmì pé ní tó wá nǹkan lọ́wọ́ Ọlọ́run kìkì máa ń sùn. Bẹ́ẹ̀ni. That's why mo ń gbà rẹ̀ fún 7 days. Àmọ́ dẹ̀ mọ̀ pé àdúrà màdùn ni màá gbà. Ó ní láti gbà láàkúnlé àwọn ibi àmọ́ yóò jẹ́ kí àdúrà rẹ ó gbà wo ṣùgbọ́n gbọ́ mi o wọ́n jẹ́ bàbá rẹ ọmọ o tí bàbá ẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ pọ̀ jẹun àbí ó mọ̀ pé bóyá nǹkan kan ló ń ṣe tó ń dá oúnjẹ padà yóò di wàhálà òjò mọ̀ bí ọ ní ọkọ mi o. Ibile irọ́ ni o Bisola. Ìwà rere ṣóhunlẹ̀ ṣẹ́gun ọmọ mi ìwé la gbé gbogbo àwọn kútùkù ẹ̀ lọ́nà. Kí ló dé tó wá ọ̀fẹ́? Ọmọ mi kò tọ́ òun àti ọ̀tọ̀. Gbajúmọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́kẹgbẹ́ ìyá ni kò jẹ́ ní.